kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé. Orúkọ tèmi ni Olórí Olúwakẹ́mi Ìyàndá aka Most Beautiful Olórí C16 figure 8 tó ń trendy tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun. Mo dẹ̀ ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ní Lerato International School tí mo dẹ̀ tún tẹ̀síwájú sí iléèwé ẹ̀kọ́ girama tí mo ṣe ní Lerato Comprehensive College nílùú Èkó. Mo wá tún wá tẹ̀síwájú, ẹ mọ̀ pé ilé ẹ̀kọ́ èèyàn gbọ́dọ̀ máa ṣe from one level to the other. Mo tẹ̀síwájú sí ilé ẹ̀kọ́ yunifásitì ìyẹn Ọlábísí Ọ̀nàbànjọ University. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láti bí ọdún mẹ́ta ń sìn ní iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n. Mo dé iléeṣẹ́ Orísun nígbà tí èèyàn kan tó mọ ṣàkàrí sọ fún mi pé wọ́n ń ṣe audition. Mo dẹ̀ wá, mo ṣe audition yẹn. Nígbà tí mo dẹ̀ parí audition lọ́dọ̀ wọn pé ọmọdé yìí ó qualify fún iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mọ̀ pé iṣẹ́ tí èèyàn bá ti fẹ́ràn jù, iṣẹ́ tí èèyàn bá fẹ́ràn láti ọkàn, èèyàn ní really rí àwọn challenges, èèyàn ní rí àwọn ìdojúkọ lọ títí bẹ́ẹ̀ yẹn èèyàn ara lé, nítorí pé kí ni ìdojúkọ lásìkò yẹn wá di bread á di nǹkan rírọ̀ níwájú èèyàn. Àmọ́ mi ò ní ṣaláì má mẹ́nuba nǹkan ẹyọ kan nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Nínú àwọn ìdojúkọ tá a máa ń rí, òun náà ni wípé àwọn ẹ̀dá kejì wa tí a mọ̀ sáwọn ọkùnrin wọ́n kọ́ máa calls a máa wọlé lóríṣiríṣi nígbà tí àwa máa rò lọ́kàn ara tiwa pé òkè kí wọ́n pè kíkọ́ wọlé lọ́tún kó wọlé lọ́sẹ̀ kabayín fẹ́ lójú kabayín sọ di owó. Àwọn kan wọ́n máa pè bíi káwọn èèyàn máa pè yín láàárọ̀ kùtùkùtù táàdẹ̀ tí ṣiṣẹ́ dẹ̀ mọ́ṣẹ́ tà ń ṣe pé iṣẹ́ bóyá kámẹ́rà lọ́tún wọ́n á tanná sójú ṣe gbogbo a máa ṣiṣẹ́ a máa sọ̀rọ̀. Àwọn èèyàn máa pè lábàjábàdẹ̀ máa padà gbé kọ́ọ̀lù ọ̀hún náà á di pé ló báwo ni mo fẹ́ rí ẹ mo nífẹ̀ẹ́ àwọn to the point that àwọn èèyàn tó wá ń abuse ẹ̀. So ìdojú ẹyọ kan tí mo rí níbẹ̀ nìyẹn. Èròǹgbà mi fún iléeṣẹ́ Orísun ni wípé mo ti kọ́kọ́ gbà ládùúrà wípé iléeṣẹ́ Orísun kò ní gbẹ nítorí pé wọ́n ti fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láǹfààní láti di èèyàn ńlá ní àwùjọ. Mo dẹ̀ gbà ládùúrà pé iléeṣẹ́ Orísun kò ní gbẹ. Òkè báyìí ni wọ́n máa lọ. Ẹ̀kọ́ tí mo ti kọ́ ni wípé èèyàn gbọ́dọ̀ ní àfaradà. Èèyàn gbọ́dọ̀ ní àfaradà tó yè kéré. Bẹ́ẹ̀ ni, nítorí pé kí ni òun máa wá oríṣiríṣi obìnrin là ń bá ṣiṣẹ́ dán pé àwùjọ bí tóbìnrin bá ti pọ̀ èèyàn gbọ́dọ̀ láfaradà láti máa gba oríṣiríṣi ìwọ̀sí. Èèyàn gbogbo tí obìnrin bá dẹ̀ ti wọ̀ èèyàn gbọ́dọ̀ àwọn nǹkan tí mo tún kọ́ ni pé kéèyàn kó ẹnu ẹ̀ níjàánu. Bẹ́ẹ̀ ni kéèyàn kọ́ ẹnu ẹ̀ níjàánu. Àti pàápàá jùlọ ohun tí mo tún wá kọ́ sí director mi tí máa ń jẹ́ kó yé mi ni wípé ilé ayé kan tá a wá ẹ̀ ojoojúmọ́ lèèyàn kọ́ nǹkan tuntun. So èèyàn gbọ́dọ̀ ní ọkàn wípé mo fẹ́ máa mọ nǹkan tuntun lóòrèkóòrè nígbàkígbà. Èròǹgbà mi síwájú sí lọ́jọ́ iwájú òun ni wípé ẹ̀yin ará lé ibi gíga yẹn gan-an tí ẹ̀ ń rò lọ́kàn tí mò ń rò lọ́kàn ibi gíga ni mo ti fẹ́ bára mi. Mo dẹ̀ gbà ládùúrà yẹn pé ibi gíga yẹn náà lẹ́yìn náà nígbà ìtàn tí bá máa dé ibi gíga yẹn mo gbà ládùúrà pé ibi gíga yẹn gan gbogbo ojú tó ń wò mí pátá ni mo ti máa bá yín. Nítorí pé kí ni nǹkan tó wà ní orí ó pọ̀ jàǹtìrẹrẹ ó pọ̀ lọ́lọ́kanjọ̀kan tí mi ti gbọ́dọ̀ máa mẹ́nubà nígbà mẹ́nubà ilẹ̀ aṣú ilẹ̀ amọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Orísun TV pátápátá ṣé rí nínú oṣù September yìí nǹkan òun ni a fi ń ṣe ìgbáradì fún àwọn àwòrán tuntun lóríṣiríṣi àwọn program lónírúurú fún sinimá oríṣiríṣi tẹ́ fẹ́ràn jùlọ tí ẹ fẹ́ rí bẹ́ẹ̀ ni lórí Orísun náà tó bá wá di láti October 1st títí láíláí nítorí pé kí ni Orísun ò ní parun lẹ́ẹ̀ máa fi gbádùn gbogbo àwọn ètò lónírúurú tá a ti ṣe kí ni tí a ti prepare fún yín. Ẹ má dọ̀ lára yín mo yẹn máa sọ lórí Orísun nìkan ni enjoy.